tó ọlọ́run elédùmarè ọba ògóògó ọba àjíkí ọba àjígẹ ọba afẹ́nifẹ́re ọba àdùàpè àgbẹnimọ́dẹ̀yìn afọ́nimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógunlọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbọ̀gbà tí gbára àdúgbò àbọ̀ ọ̀gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ náà fìn ìbà rẹ o elédùmarè ìbà dá gbọ́ngbọ́n bàbá koríko ìlú akatapa bàbá lọ́sùn aṣọ mẹ́rìndínlógún báyìí láṣọ ṣàpọ̀nà ọ̀kan ní yémiyémi ń gbẹ́kin ọgọgọ rúmọrúmọ apanimọ́hàgún olókìkí òru ìbà lọ́wọ́ yá àti ìdímùjẹ èèyàn ẹ̀yin la jẹ ẹran òru ẹ̀yin la jẹ̀dù èèyàn mọ́bì àtòrò òru jẹ fún ọ̀gàlàǹtà ìbà yín o àrùgbà aṣọ mọ́balẹ̀ láàlú ògiri òkò òbẹ́lẹ́kún súnkẹ́rù òbẹ́lẹ́kún ọ̀bánidásọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kún sunkún láàárọ̀ yìí ń ṣẹ̀jẹ̀ onímí sunmí láàárọ̀ yìí ń sùn fún ẹ̀bọ̀rọ̀ àti jẹ́lá tó pa èṣù má ṣe mí má ṣe lẹ̀ Yorùbá wọ́n jọ ọ̀rọ̀ wa ó dàrú tọ́ gbogbo ọ̀tá ilẹ̀ Yorùbá pátá gbogbo ọ̀tá ẹ̀mí bàbá àṣà oníkọ́ bàbá wọn dojú ìjà kọ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọwọ́ rẹ alákòókà tó dálákò rẹ bí kò ló bá júbà lẹ̀lẹ̀ ó lanu ọ̀rọ̀ lókété balẹ̀ lẹ̀ sọ tílẹ̀ fi lanu fún tílẹ̀ gbọ́ gbogbo tá a bá bá wọ lẹ̀pín òun lénìí oníkọ́ gbọ́ òní ọjọ́ ajé jẹ́kájẹ́ ó san oníkálukú wa jẹ́ ó san mí jẹ́ ó san àwọn olólùfẹ́ mi jẹ́kájẹ́ ó san wá ńlẹ̀ Yorùbá má jẹ́kájẹ́ orí wa sá o ìní ní ọjọ́ kìíní oṣù kẹfà oṣù yìí oṣù ìdùnnú oṣù ayọ̀ ní ọjọ́ jẹ́ bẹ́ẹ̀ ni ó rí àṣẹ Èdùmàrè ní ṣókí ó láwọn àmọ̀ràn kan tá a ti gbára wa lórí ìkànnì yìí láìmọye ìgbà ṣùgbọ́n mo tún fẹ́ mú àmọ̀ràn yẹn padà wá nítorí àkókò ń tó fún ètò ìdìbò ní 2027 ìkànnì yìí a gbé kalẹ̀ nítorí ìran Yorùbá ni láti má jẹ́ kí ìran Yorùbá ó pasán a sì fẹ́ káwọn èèyàn máa bá lọ bá a ṣe ń ṣètò wa àwa ò ní fi bákan bọ̀ kan nú a ní ti torí àwíjàre kí tó tán lẹ́nu àmọ̀ràn mi tòní kí n tó bá mú àmọ̀ràn náà wá ẹ rí i pé ìpèníjà kan bẹ tá a yanjú tá a ti rí yanjú tán lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n jí kó ní oríire local government wọ́n wà ń bẹ̀ lẹ́ni nílùú Ògbómọ̀ṣọ́ àwọn ọmọ yẹn sì wà nínú gbèkùn àwọn wà nínú gbèkùn wọn ì tí ì bọ́ àwọn ọmọ wẹ́rẹ́ àwọn ọmọ ọdún kan ọmọ ọdún méjì wà nínú wọn ọmọ ọdún kan àbọ̀ ń bẹ nínú wọn àgbàlagbà ń bẹ nínú wọn principal school ń bẹ nínú wọn obìnrin abilékọ tí ń pọn ọmọ lẹ́yìn tí ń fọmọ lọ́yàn lọ́wọ́ ń bẹ nínú wọn nínú àwọn tí wọ́n gbé ṣùgbọ́n ẹ wo gómìnà mẹ́fẹ̀ẹ̀fà ta nílẹ̀ Yorùbá gómìnà kan ṣoṣo ló kàn nínú wọn èyí tí ìran Yorùbá ọ̀fẹ́ nù tí mo fi ń sọ fún yín pé divide and rule tó fẹ́ kó máa ṣẹlẹ̀ láàrin olè ń rìn àràpá rẹ̀ lẹ ti ń rí wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn nígbà yẹn tí Akérédolú tó bomi lójú ẹkún gbóná jáde lójú bàbá yẹn òun nìkan ni gómìnà ta nílẹ̀ Yorùbá tó rí ìgbésùnmọ̀mí bí ọ̀tá àrin àjò ilẹ̀ Yorùbá torí pé òun ló kàn nígbà yẹn l'Oǹdó wọ́n wọ ṣọ́ọ̀ṣì wọ́n sì fi ìbọn pa gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn nígbà yẹn bàbá tó wà pírẹsidẹ́ǹtì lénìí bàbá yẹn ṣẹ́kọ̀bó nítorí pé kò di pírẹsidẹ́ǹtì ńgbà náà tábàbẹ̀rẹ̀ yóò ní àwọn kinní ni kì í ṣe àwọn Fúlàní ètí bàbá ẹ lọ wo gbogbo àwọn caption gbà yẹn reaction bàbá Bọ́lá Ahmed Tinubu nìyẹn ṣé téèyàn bá ń gbé nǹkan ọ̀ọ́nẹ́ mọ̀gbà tí ó wù
kò sí possible láyé kéèyàn ó gbin lá kó mọ expect àlùbọ́sà kò rọrùn torí ẹ̀ ló fi dá kéèyàn máa sòdodo ọ̀rọ̀ òun ni mo fi pè wọ́n bàbá mi tọ́jọ́ orí yín dé lónìí ẹ má fi òṣèlú báwọn èèyàn lò nílé yín gbogbo olóṣèlú pátá mo tó bẹ̀ yín lẹ́ẹ̀kan sí tẹ́ ẹ bá fẹ́ rí nǹkan rí fílẹ̀ láyé yín tẹ́ wẹ̀yìn tínú yóò sì máa dùn tó bá yẹ pé lóòótọ́ òkú a máa wẹ̀yìn wò ẹ má fòṣèlú bá àwọn tí ó gbé yín sin ẹ má fòṣèlú bá wọn lò tó yára bá tiẹ̀ jẹ́ láyé tó kíní yẹn ò tí ì sí ìmọ̀ sọ̀yàn dẹdun arinlẹ̀ ni ẹ wo bí bàbá Bọ́lá Ahmed ṣe rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ wo bó ṣe rí bí ọdún 5-6 sẹ́yìn ẹ fi compare bí bàbá Bọ́lá Ahmed ṣe rí lónìí ìyàwó wọn Rẹ̀mí Tinubu bí ọdún 6 sẹ́yìn ẹ wo bí ìyá yẹn ṣe rí láwùjọ àwọn obìnrin lẹ́nìí ẹ fi compare ọmọ bàbá tán pè ń Ṣèyí Tinubu ẹ wo bó ṣe rí láwùjọ àwọn ẹgbẹ́ rẹ̀ bí ọdún 6 sẹ́yìn ẹ fi compare tó ipò tó wà lórílẹ̀‐èdè yìí lónìí ìtàn pè lọ́sẹ̀lú nù tí ọwọ́ yẹn bá bẹ̀ kúdà má parọ́ fáwọn èèyàn rẹ̀ jẹ́ wọn mọ bí ti ń lọ a máa yọ̀yàn nú ewu bọ̀ ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú bí nǹkan pàtàkì téèyàn ó ṣe láṣewọnú sàárè àṣewọ kòtò ó wà lára tí ń fìyà jẹ tí ń da ìrìn àjò bàbá Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́lọ́wọ́ báyìí àti gbogbo àwọn tí ń ṣe analysis àwọn olólùfẹ́ tẹ̀wọ̀n tá à ń sọ̀rọ̀ fún pé tó bá jẹ́ pé lódodo lẹ bá fẹ́ràn bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ bá wọn sòdodo ọ̀rọ̀ ẹ má parọ́ fún wọn ẹ má jẹ́ wọn máa ríra wọn bíi champion ní gbogbo ìgbà ẹ máa jó òdodo ọ̀rọ̀ ó jáde lẹ́nu yín sí bàbá. màá mú fídíò kan wọlé ìlú kan tó ń pè ní Ẹ̀dá Oníyọ̀ ìlú Ẹ̀dá Oníyọ̀ ẹgbọn tó ṣẹlẹ̀ nílùú Ẹ̀dá Oníyọ̀. ẹ káalẹ́ mà. ẹ káalẹ́ sà. kí ló kọ yín mà. orúkọ mi ni Àjàyí Bọ́sẹ̀dé. láti ìlú wo mà. ní ìlú Ẹ̀dá Oníyọ̀. Ẹ̀dá Oníyọ̀. bẹ́ẹ̀. kí ló ń tó ṣẹlẹ̀ mà. àwọn akànwà nínú ṣọ́ọ̀ṣì bá ṣe ń ṣe prógámù lọ bí ó kàn tó 7 kọjá ní ọjọ́ yẹn a ti ń múra àti kílòsì náà pé ká ṣoore ọ̀fẹ́ bí ìbọn ṣe dún nìyẹn ó dún bí ìgbà kan bá sọ pé bọ́ọ̀bù ló dún ẹ̀rù bá ba gbogbo wa àwọn tó sá sígbó àwọn tí ó lè sá lọ mọ́ wọn lè sá lọ èmi náà sá ni mo sá tó jẹ́ pé ẹ̀mí mi fẹ́ bọ́ ọmọ 3 ni mo dẹ̀ kó wá ṣọ́ọ̀ṣì mo wá ń parúkọ ọmọ 3 mà ni mo kó wá ṣọ́ọ̀ṣì ọmọ 3 mà ni mo kó wá ṣọ́ọ̀ṣì mi mà rẹ́ ní kankan mo ṣàṣà sígbó ìbọn yẹn ṣà ń dún ibi tá a sá sí gan ìbọn ń dún bẹ́ẹ̀ ìbọn ṣà ń dún ní ọ̀nà kọ̀nà ni ìbọn yẹn ṣe tó ti ń dún ìgbà tí ó ṣàyá tí a rí pé wọ́n ti kó àwọn èèyàn wa lọ wọ́n ti kó àwọn tán mú tán tí wọ́n ká mọ́ wọ́n ti kó wọn lọ àwọn tó lè sá wọ́n ti sá àwọn yẹn àti ẹ̀gbọ́n torí ọ̀pọ̀lọpọ̀ wọn ló wà ní kwaya tó jẹ́ pé ibẹ̀ ganan gbà wọlé tí wọ́n lè ríbi sá sí pásítọ̀ wa torí CAC number 2 làwa wà headquarter wa gangan bàbá alábòjútó wa ìyàwó ẹ̀ náà wá sínú prógámù yẹn onísọjí tá gbà ọmọ Ọ̀ṣun state ni Ọ̀ṣun ló ti wá Orígbó Méje lọ́ṣun ló ti wá wọ́n pa bàbá onísọjí yẹn wọ́n pa bàbá yẹn dànù sínú tọ́ọ̀ṣì yẹn lọ́jọ́ yẹn ìyàwó bàbá alábòjútó wa tó wá bá wa ṣe ìsọjí àti ìyàwó pásítọ̀ tiwa gangan tó jẹ́ CAC number 2 yẹn gbogbo wọn náà kidnap lọ ọmọ mi gan wà nù wọn ọmọ yẹn ti lọ síbi ọmọ ọdún 17 báyìí tó wà nù wọn láti ìgbà yẹn báyìí odidi èèyàn 15 ló wà nù gbọ́mẹ́ ìyá kan pẹ̀lú ọmọ 3 ọmọ ọdún 2 ó wà níbẹ̀ ọmọ ọdún 8 ọmọ ọdún 12 màmá arúgbó gan wà níbẹ̀ ìyàwó pásọ̀ wa méjèèjì gbogbo wọn ló wà níbẹ̀ àti ẹ̀bẹ̀ ìjọba kan ti ẹ̀ ṣàánú wa nǹkan tí ìgbà tí wọ́n béèrè owó wọ́n ní ká lọ wá 1 billion wá abẹ̀wọ̀n bẹ́ẹ̀ wọ́n kápó láti fẹ́ rí 1 billion wọ́n ti ẹ̀ta gbogbo ìlú wa bó láti fẹ́ rí ìgbà tó ṣàpẹ̀tọ́ ti ń bẹ̀ wọ́n tó bẹ̀bẹ̀ aṣáàbẹ̀ títí àtàwọn ọmọ wa tó wà nírìn àjò wọ́n ṣà ń sọ pé kán sẹ́ndì àkáǹtì ìlú sí wọn aṣáṣeṣeṣe àwa tí ọ̀rọ̀ kàn náà wọ́n ní ká lọ wá bíi 500,000 àwa tí a dẹ̀ ní kọ́bọ̀ sí aṣá lọ ń yá owó
ẹni tó lọ yánápò bẹ́ẹ̀ nápò tá yánà máa san náà ni bẹ́ẹ̀ kàn tiẹ̀ lè fi gba àwọn èèyàn wa jáde àwọn tó gbé owó yẹn lọ nígbà tá a bẹ̀ wọ́n títí tí wọ́n ní ká wá 10.5 million wá pẹ̀lú báàgì ráìsì méjì àwọn swagulu wọ́n ní tramadol wọ́n ní wọ́n mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní kán lọ ra swagulu wọ́n rọ gba magi kò sí kan tí wọ́n gbà jẹ́ríkà 30 litre petrol gbogbo nǹkan tó ń kó lọ náà gbà lọ́wọ́ wa wọ́n dẹ̀ ní a máa rí àwọn èèyàn wa wọn ti ẹ̀jẹ̀ kan rí wọn ẹ̀yìn ìgbà yẹn ló tún pè pé ẹjọ́ àti ẹ̀jẹ̀ ká gbóhùn wọn wọ́n ní ká máa ti ra káàdì tá a ti tún rà lẹ́yìn ìgbà tó ti gbé nǹkan lọ báyìí kì í ṣọ̀rọ̀ káàdì tó ti lọ síbi 20,000 àbúrò àwọn èèyàn wa àti ẹ̀mọ̀ bọ́ ṣe wà torí ẹ̀ ló lọ ṣe wá síbí káwọn ìjọba kán má dá wa dá bùkátà wa ẹni ló gbé 31 days tó ti wà níbi tó kọ́ wọn sí ọ̀rẹ́ ní kankan nínú wọn àwọn pásítọ̀ yìí ṣàránṣẹ́ ló mú ọmọ ìlú wa ká má tiẹ̀ lo orúkọ burúkú ìyàwó àwọn pásítọ̀ méjèèjì ló wú ọ̀bẹ àwọn ọmọ wa wú ọ̀bẹ ọmọ mi wú ọ̀bẹ kò sẹ́ni tó lè sùn kò sẹ́ni tó lè wú àwọn táwọn alẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ ti fi ilé sílẹ̀ ó ti sá lọ a lè dúró lé mọ́gàn ẹjọ́ ò lọ ṣe wá pé kí wọ́n ti ràn wá lọ́wọ́ kó má dá wa dá bùkátà wa ní ẹ̀dá tó ṣàánú wa kó jẹ́ káwọn èèyàn wa ìjọ́de kó ṣàánú wa kó ti ẹgbà wa kò sẹ́ni ká ní kó gbà wá kó ṣàánú wa kò síbi tí a ti wọ́n tún bẹ̀rẹ̀ fún bí 50 billion kò síbi tí a ti lè rí ẹlẹ́ta gbẹ́lọ́gà àti ìsàn níbi tí a ti lọ já kó ti ẹ̀ ṣàánú wa kó ràn wá lọ́wọ́ kí àwọn ènìyàn wa ilé ìjọ́de kó ṣàánú wa kó má jẹ́ kó kú síbẹ̀ odidi ènìyàn 15 láti 31 years wọ́n dẹ̀ ń wò wá kó tẹ̀ ṣàánú wa kó ṣàánú wa náà kó gbà wá àánú náà la bèrè fún kó ṣàánú wa kó ṣàánú wa. Madam, ọmọ yín tẹ́ ló wà ń bẹ ọmọ ọdún mélòó? Ó ti ń lọ sí 17 years báyìí. Ọmọ mẹ́ta lẹ́lẹ́ kó lọ ṣọ́ọ̀ṣì. Bẹ́ẹ̀ ni àwọn méjì náà sáwọ gbọ́mọ padà rí àwọn méjì. Ọmọ yín wà ń bẹ. Ọmọ mi wà ń bẹ dàdí, ọmọ mi wà ń bẹ. Ọmọ mi wà ń bẹ ìyá àgbà tó wà ń bẹ náà ìyá mi náà ni. Ẹ wà ní ṣọ́ọ̀ṣì lọ́jọ́ náà. Mo wà ní ṣọ́ọ̀ṣì sa àtẹ̀mí ló wà ní ṣọ́ọ̀ṣì. Èmi ni ìyá ìjọbẹ̀ ni mí. Ẹ̀yin ni ìyá ìjọbẹ̀. Bẹ́ẹ̀ ni ìyá ìjọ nọ́mbà 2 ni mí. Kí ló kọ ṣọ́ọ̀ṣì yẹn? CAC nọ́mbà 2 ni. Ládùúgbò wo ló wà? Ó wà ní ọ̀nà orí òkè àmì náà ń pè bẹ̀. CAC òkè òmìnira CAC nọ́mbà 2 ẹ̀dá oníyọ̀ ó ní. Ǹjẹ́ ìjọba ti ránṣẹ́ wá bá yín láti ìgbà náà wá sílẹ̀? ààrẹ ní kankan náà la ṣe ní ká gbà wá ká ṣàánú wa ká gbà wá. Ẹ jẹ́ kí n bẹ́ lòmí sọ̀rọ̀. Ẹ bá ń yọ kíní ẹ létí wọn. Ẹ má sunkún mọ́. Ẹ má jẹ́ kó kú Ọlọ́run gbà ògo. ẹ ṣàánú wa. ẹ̀yin ènìyàn mi ṣe ẹ gbọ́ nǹkan tóbìnrin yẹn sọ. èmi ni mo kéde ìmọ̀ràn tí mo ní mo gbà yín nígbà yẹn nìyí o mo kéde nígbà yẹn mo ní ẹ̀yin ènìyàn ẹ má lọ ṣọ́ọ̀ṣì lọ ṣèṣọ́jí kò sógun tí ń jà yín pásítọ̀ fẹ́ jẹun ni ẹni pásítọ̀ tó bá organize ìsọjí lákòókò tá a wà yìí even redeem camp tẹ̀ ń wòye téèyàn bá organize ìsọjí ń bẹ̀ kò yẹ kẹ́ lọ ẹ ṣe nínú yàrá yín níbi tẹ́ ń gbé ẹ má lọ mọ́sálásí ìdájí àkókò yìí ọlọ́run ò ṣetán láti gbà yín ọlọ́run tẹ̀ ń lọ ké pè ní ṣọ́ọ̀ṣì àti mọ́sálásí kò ní í gbà yín èmi tí mo sọ̀rọ̀ mo mọ ẹni tọ́pọ̀lọ́ rẹ bá ṣí nídìí ẹ̀sìn kò tí ì mọ oore tọ́lọ́run ṣe fóun èyí tẹ̀ ẹ ṣe nígbàgbọ́ èmi ò sọ pé ẹ ṣe nígbàgbọ́ ṣùgbọ́n ìta ń wò yìí ó kọjá bẹ́ẹ̀ ṣe ń rò ó inú ìlà yìí ló ní ìlà yìí ló ní orílẹ̀-èdè yìí wà àwọn èèyàn ti rí kíní ní 15, 20, 30 years ago wọ́n ti rí pé Nàìjíríà bọ́ sínú ogun ṣé ẹ mọ̀ pé inú ogun àwa ni ọ̀pọ̀lọpọ̀ yìí inú yìí ẹ̀kan rò pé Nàìjíríà ó jagun náà ẹ̀jẹ̀ ò Nàìjíríà jagun inú ogun láwà àwọn àyókù kan tí ìrìbọn gbé ni táfi fèsì àwọn títí gbébọn ó lè sọ̀rọ̀ tá a ní o
torí pé àti conclude láti jà lógun láti gbébọn jagun pẹ̀lú àwọn tí ń bá wa jagun lọ́wọ́. Òun ni problem tá a ní, inú ogun láwa, kò sí tán pè lógun tó jù báyìí lọ. Nígbà tí Barrister fẹ́ kọrin, ó ní mo láàlá kan àlá tó burú, ogun ṣẹlẹ̀ Nàìjíríà, kì í sọ nìkan ló là. Years tí mo ti lá, àti fẹ́ wọ 20 years èmi ti rí. Mo ní ọ̀rẹ́ tó sùn lọ́dọ̀ mi níbi around 11 to 12 years ago. Òun náà tó lá the same thing. Tó yẹ pé níjọ́ tó jí ó pè mí, ó ní mo lálàá pé Nàìjíríà wọnú ogun. Ẹ wá wo years táwọn yẹn ti ń lá àlá yẹn pé Nàìjíríà wọnú ogun. Títí tó fi di àkókò tá a wà yìí, inú kìlà wa wà. Torí ẹni tó dúró tì ọ́, ọmọ èrò ọkàn rẹ̀ sí ẹ. Kò sẹ́ni tó mèrò ọkàn rẹ̀. Àpariwo Fúlàní agenda, àwọn èèyàn wáyé sórí pé wọ́n fi ń claim ransom ni. Tí wọ́n bá máa claim ransom, ṣé báwọn ọmọ ilẹ̀ tí wọ́n bíbà lóye kó mọ jíyàn gbé ká máa gbowó lọ́wọ́ rẹ̀, ó ti jẹ́ Fúlàní. Again, ibi tí kìíní yẹn ti mú ìfura dání nìyẹn. Ó mú ìfura dání o. Ṣùgbọ́n àwọn bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ̀bùn tọ́lọ́run fún wọn, wọn ò mọ̀ ọ́n lò. Ìlòkulò ni wọ́n ń lò, àwọn lò nílò láti fi oppress. Wọn ò mọ̀ pé ipò tọ́lọ́run gbé wọn sí àdéhùn ni, nítorí àwọn èèyàn ìran wọn ni. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò rí bẹ́ẹ̀, wọ́n rí bí opportunity tiwọn. Bàbá, ẹ má jẹ́ n parọ́ tàn yín jẹ, the only solution to this problem is separation. Mo ń pariwo, ẹ tún lọ máa nóòtì ilé tí mo sọ yìí o, ẹgbẹ́ kò sẹ́ni tó sọ̀rọ̀ lọ́bẹ̀ nínú gbogbo sọ̀rọ̀, kò sẹ́ni tí ń sọ̀rọ̀ lọ́bẹ̀ tí mo sọ̀rọ̀ lọ. Ìdí tó jẹ́ kí n máa mú wá nítorí ọ̀la Àṣàkẹ́, èní láti kẹ́ ọ̀la lẹ̀. Gbàṣà bàbá tó bí mi yóò ní èní láti ṣèkẹ́ ọ̀la. Tó bá fẹ́ kọ́ ọ̀la rẹ̀ ó dùn, èní lọ ti kò pé àrẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹni bá fẹ́ gbọ́ òdodo ọ̀rọ̀, the only solution to this problem is separation. Tí Nàìjíríà ò bá separate, Nàìjíríà ò lè tò. Ìrẹ́ni náà tí ó tò, Bọ́lá Ahmed Tinubu, anígbàgbọ́ nú ọpọlọ rẹ̀, àmọ̀pọ̀ ọgbọ́n, gbogbo nǹkan lọ máa ṣe, ṣùgbọ́n sọ orí lè ṣe. Kì í ṣẹ̀bi rẹ̀, àwa tá a gbà ọ́ lálágbàrú mọ̀ pọ̀ lérí ṣe. Níjọ́ kìíní àná tí mo wá ìmídìrí tẹ wọlé, ibi tẹ́ ti ní problem ni pé ẹ yọ àyọ̀pọ̀rọ̀ torí pé kùdà tẹ̀ yín lọ́wọ́ nígbà tẹ́ ẹ rò. Ẹ mọ̀ pé ó ṣeé ṣe. Ó wá ṣeé ṣe tán, ẹ wá jókòó. Níjọ́ tẹ́ ẹ wọlé tán fún yín ní ọ̀pọ̀ agbára, ó yẹ kẹ́ lo oṣù mẹ́ta kẹ́ tó kéde anything. Ẹ rí ibi tẹ́ ẹ lọ tẹ́ ẹ ti ń kéde. We are now remove subsidy. Gbogbo subsidy pátá, ẹ yọ subsidy lórí epo, ẹ yọ lórí iná, ẹ yọ lórí owó, ẹ yọ gbogbo. Ìlú wo ló wà láyé tí wọ́n ti subsidize faraàlú? Ìlú wo lẹ́yìn rí lórílẹ̀ àlàyé tí wọ́n ti subsidize faraàlú? Tamáwálẹ̀ ẹ̀ ń subsidize orí Mọ́kà láti wá ń gbọ́ pé àwọn ará Mọ́kà ẹ̀ subsidize fún wọn, àwọn tí ń lọ Mọ́kà. Èdè tí ò wúlò fún ìran orílẹ̀-èdè yìí, òun lẹ̀ wá ń subsidize. Mo rí i pé ẹ mọ ibi tẹ́ ẹ̀ ń lọ lórí ọ̀rọ̀ òṣèlú, gbogbo ẹ̀ ti dàrú. Mo dẹ̀ sọ ọjọ́ kìíní àná, mo ní 3 years ago lèmi ti rí, mo rí clearly, mo rí politically, mo tún rí spiritually from another angle. Nígbà tí mo rí physically, mo ṣe calculation mi, bó lóṣèlú ṣe máa ń ṣe calculation olóṣèlú máa ń lò, kì í ṣe. Mo rí tẹ́lẹ̀ kan lọ ya diagram kan tó gbé fọ́tò yìí sí south west, ó gbé fọ́tò Àtíkù sí north, the whole north, ó gbé Tòbí sí south east, ó gbé tẹ́lẹ̀ kan. Kì í ṣe bá a ṣe ń dìbò nìyẹn ní Nàìjíríà. Olóṣèlú ò kì í dìbò báyẹn. Èmi ṣòṣèlú dáadáa, mo ń sọ fún yín, bọ̀ ẹ̀ nígbà ó dijọ́ tí election bá dé, tí bàbá bá fìdí rẹ̀, bàbá mọ̀ pé òun ó fìdí rẹ̀ mi, bàbá Bọ́lá Ahmed Tinubu tó bá jáde, ó mọ̀ pé òun ó fìdí rẹ̀ mi. Gbogbo Jimmy Kìtẹ́rí tó ń play pé òun fẹ́ ríìgì, gbogbo plan àti ríìgì ni wọ́n dẹ̀ ti ká gbogbo ọ̀nà. Amọ̀jẹ̀ ń parọ́ tàn yín jẹ,
èmi bẹ Ọlọ́run mo tó bẹ èṣù láàlú ògiri òkò kọ́lọ́run jẹ́ kí bàbá orígì ṣùgbọ́n kí Yorùbá máa gbáradì ìmọ̀ràn mi tò nínú ẹ lọ di ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí mú dáadáa kí bàbá Bọ́lá Ahmed Tinubu kó rí election èṣù láàlú mo tó bí ọ lẹ́ẹ̀kan sí mo fẹ́ kó sí nínú kó fi rígì tí bàbá bá rígì election Nàìjíríà separation setting torí wọ́n prepare fún ẹ má jẹ́ parọ́ tẹ̀yìn yóò bọ́ prepare ẹ sọ pé iléeṣẹ́ yín ẹni tí ó dá wàhálà lẹ́bọ̀ ìlọrùn go prepare fún yín torí kì í bá yín sọ̀rọ̀ kì í sì bá yín ṣèpàdé kì í sì carry yín along torí ẹ̀ làwọn ọba ilẹ̀ Yorùbá mo ti ń pariwo fún wọn gbamagbama pé ẹ̀ ń dákẹ́ lórí ọ̀rọ̀ yìí ẹ̀ ń wòran wọ́n dáná sun lé yín ẹni tí ó dáná sun lẹni tẹ́ ń bẹ̀rù tẹ́ ẹ̀ lè bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí òun ó sì ní wọn ló ní portfolio pé kógun májàlú portmoto nìkan ni Bọ́lá Tinubu ní lórí ilẹ̀ Yorùbá o tí wàhálà bá dá gbá yóò gbégbá rẹ̀ yóò lọ ẹni tó ní dual citizenship he has another place to go ẹ̀yin lẹ́yìn níbi tẹ́ ẹ lọ ẹ̀yin náà sì níbi tẹ́ ẹ lọ torí púpọ̀ nínú yín ló ní ìwé Amẹ́ríkà dání tí ó sá lọ sọ̀rọ̀ àwọn tí ń ṣe yégbogbo ti ń kiri tó ń fún ní wọ́n ìwé tí wọ́n ṣe gbà lábẹ́ gíláàsì tí wàhálà rẹ̀ bá dé agbára olóyè Sunday Igboho nìkan ò ní ká àṣírí mo gbé fún ilé nìyí èmi rí ni from both angle ni mo ti rí mo rí physically pé kò sí capacity ìjọba fi lè wọlé ẹ wo gbogbo báwọn èèyàn ṣe ń pariwo ilẹ̀ Yorùbá bàbá ó lose ilẹ̀ Yorùbá kò sí bó ṣe fẹ́ campaign nílẹ̀ Yorùbá mi ò mọ̀ ẹ lọ ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ tó kọ́lẹ̀ níbi 3 years ago mo sọ pé ẹ gbébọn sí Yorùbá létí kí Yorùbá ó tó tẹ̀ka fún yín ọ̀rọ̀ yẹn ẹ lọ jókòó kẹ́ wo ọ̀rọ̀ yẹn dáadáa ẹ wá wo level tó wà lẹ́nìí ibi tí mo ń bọ̀rọ̀ lọ́nu ẹ lọ wo level tó wà lónìí òní tá à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí èní June 1st ẹ lọ wò 2026 ẹ lọ wò ẹ gbé ìbọn lé Yorùbá lórí ni mo sọ 3 years ago ẹ lọ wo gbogbo fídíò tí mo ṣe lórí wàhálà tẹ dálẹ̀ fúnra ara yín ẹ wá lọ wò lẹ́nìí bóyá àgbàkọ́lẹ̀ lò tí ìwọ bá dìbò fún yín nǹkan ṣe Yorùbá àṣírí mo gé fún yín lẹ́nìí àṣírí mo gé fún yín lẹ́nìí ẹ máa wo election yẹn bí ó ṣe rí ẹ máa wò ẹ máa lose débi pé ẹ̀yin fún ara yín ó jókòó ẹ máa wò pé ṣé báyìí nílé ayé ṣe rí ni torí àwọn tí ń tẹ̀ yín sì ń tẹ̀ yín wọn bá yín sòdodo ọ̀rọ̀ ṣùgbọ́n mi ò ní sòdodo ọ̀rọ̀ fún yín torí ilé tí mo fọwọ́ mọ́ ni bàbá Bọ́lá Ahmed Tinubu mo mọ wàhálà tí mo ṣe kẹ́tọ́ rí first election ṣe mo mọ ibi tá a wọ̀ mo mọ ìrìn àjò tá a rìn mo mọ agbára tá a sà èmi ò lè gbàgbé torí mi ni mo kó gbé ẹyin nígbà yẹn ìgbẹ́tẹ̀yìn yà mí mo kó mo ń sọ ọ̀rọ̀ eré làwọn èèyàn ń pè ẹ máa wo ohun tí ó ṣẹlẹ̀ lẹ́lẹ́kṣẹ̀ tó ń bọ̀ yìí torí ẹ̀ ló jẹ́ mọ́ sọ pé kéṣù ó takò sí ká lè ríran wò ẹ rí ṣùgbọ́n lágbára ọlọ́mọ 2027 Ọlọ́run ti fún mi ṣe ń tìrá àwọn èèyàn mi ti dé Kotonu tàbí Ghana lágbára lọ́wọ́ Elédùmarè because Nàìjíríà ó lànà tí Tinubu afagbára ṣe yóò lànà àwọn èèyàn wọ́n ti fẹ̀mí wọn lélẹ̀ lórí ìrìn àjò yìí ní gbogbo ọ̀nà báwọn ò ṣe mọ́ pẹ̀lú yín ẹ máa ń tẹ́ ẹ dánwò ni mo ní ọ̀rẹ́ tá a bá ṣe tá a bá ní ká mọ́tò oúnjẹ kú òun bẹ́ẹ̀ ọ̀tá là á ṣe gbẹ̀yìn kò sí ní tẹ́fẹ́ kọ́wọ́ táwọn èèyàn fẹ́ bìlíìfù yín kẹ́ sọ oúnjẹ di $1 ní orílẹ̀-èdè lọ́la nítorí election 2027 àwọn èèyàn ṣe tá àti dìbò fún yín wọ́n bìlíìfù pé ẹ fẹ́ tíríkì wọn ni. bàbá mo dẹ̀ sọ máa mo ní òòrùn tó wà lókè yìí ó taṣọ ọgbẹ òòrùn tó wà lókè yìí ó taṣọ ọgbẹ ẹ lọ wọ àwọn fídíò yẹn mo sàwọn fídíò mo máa ń pẹ́ rí ṣùgbọ́n torí pé ẹ nígbàgbọ́ nú ara yín púpọ̀ àwọn tó jẹ́ ìkà tí wọ́n ti ṣiṣẹ́ lórílẹ̀‐èdè rí bí àwọn IBB gan ò ní ìgboyà débi tẹ́ ẹ ní ìdé bàbá Bọ́lá Ahmed Tinubu Abacha ò ní ìgboyà débẹ̀ ó dé stage kan Abacha ò jáde mọ́ nínú ilé kí lẹ̀ sọ lẹ́nu yìí Nàìjíríà lẹ́ mú kékeré yìí orílẹ̀‐èdè yìí lẹ́ mú kékeré ẹ̀ mú bíntín bàbá ọjà tẹ́ ẹ rà lẹ́gbẹ̀ẹ́ mi tẹ́ ẹ bá dé kò sẹ́ni tí ó bá ń sòdodo ọ̀rọ̀ ẹ̀bọ̀ èmi ó sọ fún yín tó bá dáa jù láyé ẹ má náwó kankan
ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ní ìwúrọ̀wọ́ rọ̀ṣẹ̀ kẹ́ máa bá títí lọ́lé kẹ́lọ́ wọ́n gbádùn ní bọ́dí náà. Ṣùgbọ́n nǹkan tí ó jẹ́ ẹ̀dùn ọkàn fún ọ̀ràn Yorùbá ni pé ẹ gbé ilẹ̀ Yorùbá délẹ̀ lérí. Torí mo sọ fún yín níjọ́ kìíní àná tẹ́ ń lọ kò san yín tó lórí yín ní ẹkọ́nọ́mì. Níta àárọ̀ yín ni pé yín náà lọ prepare space fúnra yín bí òun ṣe lọ. Nígbà tí Jonathan débẹ̀ ó kárí àwọn Easterner ó kárí wọn along gan torí ẹ̀rọ jẹ́gbọ́n fẹ̀mí wọn lélẹ̀ nígbà tó fẹ́ dìbò ẹlẹ́ẹ̀kejì ó kárí wọn along gan torí tẹlẹ́mù àti south south àti south east. Yorùbá ò tiẹ̀ sí lójú ọkàn ẹ̀ ó kárí Haúsá gan along but àwọn yẹn bìtìríà ni wọ́n ẹ̀ bá àforíṣe fọlọ́ ṣe fáwúsá kò kàn wọ́n tá à bá fẹ́ yín wọn àfẹ́ yín nìyẹn báwọn ti rí òṣèlú tí wọ́n nìyẹn wọn ò láìkì kán èèyàn sọdún mẹ́rin kó tó lóun fẹ́ sọdún mẹ́jọ tó bá ti jẹ́ràn míì wọn ò ní gbà báwọn ṣe rí nù. Ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bí ilẹ̀ Yorùbá ẹ̀sùn gbádùn tá a ti gbá nínú ìjọba tó ti ń bọ̀ látijọ́ yìí. Yorùbá ọ̀rọ̀ láṣẹ ẹ lọ wòran mọ́lá àti mọ́lá bá wà níjọba wọn ó sọlá lásàkì ó wà lára wọn ẹ lọ àwọn Ìgbò nígbà tí Jonathan wà ń bẹ̀ ẹ lọ wò wọ́n gbogbo wọn tó contribute owó tá a lẹni náà tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ lọ́rùn ilẹ̀ Yorùbá tí ó contribute owó torí bàbá Bọ́lá Ahmed Tinubu tá a lẹni náà sẹ́ni tí yà jẹ àbẹ́ni tí yà ò jẹ sẹ́ni tẹ́ ẹ rí ti ẹ̀rù àbẹ́ni tẹ́ ẹ rí ti ẹ̀rù sẹ́ni táwọn ọmọ yín ò dóyàwó rẹ̀ gbogbo àwọn ọmọ tẹ́ ń kó kiri ìyàwó gbogbo wọn fi ọlá tẹ́ fún wọn ni wọ́n fi ń dó kiri sáwọn ìyẹn ní wàá gbà kí irú àwọn ọmọ yìí ó padà síjọba kò rọrùn torí ẹ̀ ló jẹ́ kí n mọ̀ sòdodo ọ̀rọ̀ tèmi tí mò ń sọ yìí bàbá kò rọrùn ẹ máa wo bẹ́ẹ̀ election yẹn ṣe máa lọ torí ẹ̀ ìran Yorùbá ìmọ̀ràn mi ẹ máa prepare ara yín Yorùbá ẹ lọ prepare ara yín lẹ́ẹ̀kan sí mo tuntun sọ mo mọ̀ káwọn èèyàn ń bọ̀ wá sọ́dọ̀ òkè yóò tún máa lérí pé bàbá Bọ́lá Ahmed Tinubu wọlé ẹ mọ̀ ń pa òṣèlú ẹ mọ̀ ń pa ẹ̀ spirituality mo sọ ibi tí wọ́n ti parí iṣẹ́ àwọn àfáà ni wọ́n ṣe wọ́n da fọ́tò tí bàbá fi ń ṣe tí gbogbo ayé ń lò tán hangi sínú mú kinní yẹn tí bàbá náà bá gbọ́n kí bàbá tètè lọ́mọ wá ṣẹ̀ṣẹ̀ lé lórí tọ́lọ́mọ ni wọ́n rí ṣe fọ́tò yẹn ni wọ́n dorí ẹ̀ kodò wọ́n wá sa iṣẹ́ ìlú tí wọ́n ti saṣẹ́ ìlú yẹn bẹ́ẹ̀ tò sí ọ̀dọ̀ wa ń bílẹ̀ Yorùbá ibẹ̀ wọ́n ti kóṣẹ́ bo fọ́tò yẹn kẹ́lẹ́ mọ̀ ibi tí wọ́n bá dé ojoojúmọ́ wọ́n ń da nǹkan bò ṣé bàbá wa ṣàṣeyọrí kí ni bàbá ṣe tí ò bẹ́wù dání kí lọ́rọ̀ tí wọ́n sọ láyé táyé gbà mọ́ ayé ò gbọ́rọ̀ wọn mọ́ ayé ò gbaṣẹ́ wọn mọ́ ibi tí ìrìnàjò dé dúró nìyẹn ẹni bá dé làákàyè yóò ti fi kún un láàrin yẹn téèyàn bá ti ń ṣòṣèlú tó bá ti débi pé ọ́fíìsì second term ayé ò gbọ́rọ̀ rẹ̀ mọ́ níjọ́ tí wọ́n gba ayé Jonathan jẹ́ bọ́n ṣe bẹ̀rẹ̀ nìyẹn bọ́n ṣe bẹ̀rẹ̀ nu tí Jonathan bá gbẹ́sẹ̀ báyìí ooo bó bá jókòó báyìí híí tó bá nàró húú ṣùgbọ́n gbogbo yín ẹ̀ máa ń gbàgbé èyí ni wàá tún lé títí ṣe bí tẹ́ ṣe fuck up nìyẹn ilé yín prepare level ground fáwọn èèyàn yín pé at least mo ti ṣe tán àwọn èèyàn mi náà ti rí i pé at least wá sọ ọdún mẹ́rin náà ni tí wàhálà ò bá dé Yorùbá ó stand kí ni Yorùbá fẹ́ stand lé lórí kò sí nǹkan tí mò ń sọ táwọn èèyàn understand nìyẹn wàláì wọn understand ẹ̀ ṣùgbọ́n ẹ lọ study game yẹn bó ṣe ń lọ ìwọ tó bá mọ̀ nípa game òṣèlú kì í ṣe analysis ìranù tẹ́sí ṣe kiri online ẹ lọ wo game yẹn bó ṣe fẹ́ lọ Shettima tó ẹ̀ ń wò yẹn ó mọ̀ pé Tinubu ó ṣubú ṣùgbọ́n kò ní í sọ fún un àṣírí lẹ́gbọ́n lẹ́nu mi lẹ́nu Shettima mọ̀ pé yóò ṣubú òṣèlú lẹ́ ń wò á ní ẹni jù báyìí lọ lórí kan ní ilé nìyí tí dáfún mọ́ mákọ̀tún ètò mi wá ẹ̀mí tí tó bàbá àṣà